Ẹ̀yin èèyàn wa, a kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa pẹ̀lú àsìkò tẹ́ wà lọ́hùn. Ẹ ṣé gan-an ni. A dúpẹ́ dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Nọ́ba ni bá ṣe ń pàkan nìkan rú. Ìyá tó ń pè ní ìyá àgbèrà yẹn tó wà láàfin kábíyèsí. Kábíyèsí, a mọ̀ pé ètò yìí ń lọ lórí ẹ̀. Torí Ọlọ́run ò ní máa wo gbogbo wọn níran bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní Naomi ò tí wá o. Kò sí ibi tí wọ́n ti bẹ̀bẹ̀. Naomi lóhùn ò lè fa ẹ̀mí ẹ̀ wéwu. Àfi tí kábíyèsí bá máa wá nǹkan ṣe sí. Wọ́n àwọn ẹbí ọ̀rẹ́ gbogbo wọn, àwọn ẹbí kábíyèsí, wọ́n ti lọ sí Àkúrẹ́ báyìí láti lọ rí àwọn ẹbí Naomi. Wọ́n Naomi yarí, òun ò lè fẹ̀mí òun wéwu. Gbogbo ẹ̀mí tí kábíyèsí lérò pé bóyá òun lè fi wéwu láyé kìí ṣe tòun. Ó lè lọ fi ẹ̀mí àwọn olórí míì o, tí kábíyèsí lérò pé àwọn lolórí òun o. Ó lè fa àwọn ẹ̀mí àwọn yẹn wéwu bẹ́ẹ̀ tí òun nífẹ̀ẹ́ ẹ̀mí òun. Ọlọ́run, ẹ̀mí òun wà precious níwájú Ọlọ́run, níwájú Jésù, níwájú ẹ̀mí mọ́. Ọmọ Ọlọ́run ò ń tàràkà. Ọmọ Ọlọ́run ò dẹ̀ gbọdọ̀ ṣègbé. Ọmọ Ọlọ́run gbọdọ̀ kúkú ikú rádaràda. A gbọdọ̀ kúkú ọ̀wọ̀wọ̀. A gbọdọ̀ kúkú ikú fẹ́lẹ́fẹ́lẹ́. A gbọdọ̀ kúkú yà. Ikú oró ń ṣe tiwa lágbára ẹ̀jẹ̀ Jésù. Ọmọ Ọlọ́run ò kí ń tàràkà. Àlàáfíà ni lọ títí fún àwọn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o. Naomi ti dúró gírí, ó dúró digbí. Omi kan ò lè mí. Àwa náà dẹ̀ support Naomi. Kábíyèsí, òun mọ̀ bí tó kù sí lára ẹ̀. Láti ọjọ́ mélòó tí wọ́n ti rán gbogbo èèyàn sí Naomi. Naomi ní ẹ kọ́kọ́ lé akátá lọ́nà kẹ́ tó fàbọ̀ sádìyẹ. Iṣẹ́ òun ò wáyé ìyà. Òun ò dẹ̀ wáyé management. Ọlọ́run ò ní jẹ́. Kì í ṣe bí irú àwọn tó wà láàfin. Àwọn sérékòdé. Òun máa ń fi tìtorí àwọn tó wà, àwọn wẹ́wẹ́wẹ́ wọ́n kéré sí nọ́mbà. A fi tìtorí wọn lọ kúkú ìyà Ọlọ́run ò ní jẹ́. Wọ́n ní gbogbo nǹkan tó ń sọ fún kábíyèsí ní ẹ̀ pé láyé kábíyèsí, enough is enough. Bẹ́ẹ̀ ni o, enough is enough. Mo rò pé léyìí kábíyèsí á rí nǹkan tó wà tangible ṣe sí. Wọ́n ní ìyá onífá wọ́n ní ìyá onífá sáré wá lánàá yẹn. Ó sáré wá pé ó rí nǹkan kan. Wọ́n ti fi hàn ìyá onífá pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàfin. Kó tètè máa bọ̀ kó lọ sí chamber kí ló lóun jẹ́ Mariam. Wọ́n ní ó ní nǹkan kan tó fi síbẹ̀. Wọ́n ní pósí wà lábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀. Ó gbé pósí sábẹ́ bẹ́ẹ̀dì tí fọ́tò Naomi wà nínú ẹ̀. Wọ́n ló fẹ́ fi ó ṣe jàmbá. Wọ́n ní bí kábíyèsí wa ní pósí kẹ̀. Ó wá ní kán ká lọ ní chamber Mariam. Pé bí onífá ṣe wọ yàrá ẹ̀ nìyẹn. Wọ́n ní kán wọ abẹ́ bẹ́ẹ̀dì Mariam jáde. Wọ́n rí pósí ńbẹ̀. Tán fi fọ́tò Naomi tán fi sínú ẹ̀. Wọ́n ní kábíyèsí pariwo. Ó kígbe. Pé òun rò pé ikọ̀ eré ni o. Òun rò pé bóyá ọ̀rọ̀ obìnrin sóbìnrin mà ní o. Òun mọ̀ pé ó tó yìí lára Mariam o. Òun fojú kiní wò pé owú jíjẹ lásán ló ń ṣe wọ́n o. Àṣé ó ti kọjá be careful, ó ti kọjá bẹ́ẹ̀. Mary kìlélẹ̀. Ó fẹ́ pàyàwó fóun, ó ṣẹ̀ṣẹ̀ ń yí òun. Wọ́n ló ṣẹ̀ṣẹ̀ ń yí òun. Wọ́n ní sí àwọn elders ìgbéra ti wá. Wọ́n náà ti ń bẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ òṣì wo ló wà lẹ́nu wọn? Ẹ̀bẹ̀ rádaràda wo ló wà lẹ́nu wọn? Wọ́n ní kí kábíyèsí jọ kó jèbù rẹ̀. Wọ́n ní Naomi. Wọ́n ní ó sọ pé ojú ẹ̀ fẹ́ yọ̀bọ ní kíni. Àwọn ẹkún àbòsí, ẹkún ìyà, ẹkún tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ ṣó ṣẹ̀ṣẹ̀ ń kí ni.
ẹ rí pé Mariam yẹn ayé ẹ̀ ti bàjẹ́ lọ bó ṣe ṣe pẹ̀lú àwọn tó lówó nílé ayé yìí tán lówó ní Nàìjíríà yìí ṣé bọ́n ṣe ń fowó wọn ṣàbàṣà nìyẹn ṣé bọ́n ṣe ń fowó wọn tàràkà nìyẹn láti máa pọ́ ọmọnìkejì lẹ́kún ó ṣe wá jẹ́ lórí Naomi nìkan láàfin kábíyèsí nìkan ṣe bó lóun lówó ni owó tó níyẹn kò yẹ kó jọ kò yẹ owó tí kábíyèsí ní kò yẹ kó jọ Mariam lójú pé torí òun náà ṣiṣẹ́ owó òun náà ṣiṣẹ́ òun náà mo rówó torí ẹ̀ mo ṣe sọ pé ọmọ ojú ọ̀rọ̀ láàrin ni wọn owó tán ní wọ́n ní nǹkan tó lójú kòkòrò onílara nǹkan tó ní kò ń ṣe tiẹ̀ nǹkan tó lójú kòkòrò dẹ̀ ní kò ń ṣe tiẹ̀ torí ó máa fẹ́ kí ilé ayé yẹn tó wà greedy tó yẹ kí ó fẹ́ kí ilé ayé yìí kó jẹ́ tòun nìkan irú wọn kedere náà máa ń kúkú yà torí Ọlọ́run ti bless wọn wọ́n ní blessing yẹn ò tó wọ́n ní kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún àfẹni tó bá sọ pé tòun ò tó Mariam ti lérò ti rọra ẹ̀ pin pé ayé ìyà lòun wá ń tòun pé torí gbogbo bọ́lọ̀ ṣe bọ́ ṣe sọ pé Ọlọ́run bless ẹ̀ bó ṣe máa ń fi rẹ̀ fọ́ tó fi owó ẹ̀ tàràkà káàkiri tó fi ń ṣòṣì òun nǹkan tá a gbọ́ ó yẹ kí owó yẹn kó tó ṣe nǹkan kó ní ànító àti àníṣẹ́kù pẹ̀lú owó tó ní kò níyì owó ṣe ń tẹ káàkiri bọ́lọ́pàá ò mú lẹ́nìí DSS á mú lọ́la bí DSS ò mú lọ́la àwọn kí ló ń jẹ àwọn sójà àwọn àmọ̀tẹ́kùn náà tún sọ pé wọ́n fi ń dì pẹ̀lú ẹ̀sìn náà ti ń wá kiri rí kó ti tẹ́ rí kó ti fàtẹ́tẹ́ rí kó ayé ẹ̀ ti bàjẹ́ kí ló fẹ́ gbà lọ́wọ́ Naomi torí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ yìí ṣá torí ká lè rí mi ṣá kán lè mọ̀ pé òun fẹ́ kábíyèsí ṣá Ọlọ́run ò dẹ̀ pé kò fẹ́ kábíyèsí Ọlọ́run ò dá kábíyèsí mọ́ ẹ látọ̀run wá torí ẹ̀ ló ṣe kọ́kọ́ ṣìnà lọ sí ilé baba Nasiru ilé baba Nasiru kì í dẹ̀ ṣe pé bóyá o ṣe ilé ibi tó kọ́ tọ́ sí ẹ nìyẹn ilé ibi tó tọ́ sí òun lọ́lọ́run gbé ẹ sí ó dẹ̀ fi wàdùwàdù ó fi já kúrò ńbẹ̀ tí ò bá jẹ́ pé oníṣekúṣe ni alágbèrè ni kí ló wá délé ọkọ Naomi kí ni Mariam wá délé ọkọ Naomi tó ṣe ọmọ yẹn tó sọ pé òun fẹ́ máa jẹ́ ipò tí Naomi ń jẹ́ ṣé wọ́n kọ́ ẹ mọ́ kábíyèsí ni Mariam obìnrin wọn ò kọ́ ẹ mọ́ kábíyèsí wọn ò dẹ̀ sọ you are not a person that you and kábíyèsí will be you are not meant to be ẹni tẹ́ rí tẹ́tí wo gbogbo ìgbésí ayé ẹ̀ pé òun àti kábíyèsí náà jọ wá látọ̀run wá Ọlọ́run ti ló yan Naomi fún kábíyèsí látọ̀run wá débẹ̀ ẹ̀ sọ pé ẹ̀yin gangan ni a ní Ọlọ́run òdò yín nù ẹ̀ ńlá yẹn ẹ fi Naomi sílẹ̀ lọ́rùn ẹ fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ̀ wọ́n lọ dídì ló ń gbé pósí sí abẹ́ bẹ́ẹ̀dì ẹ rí pé Mariam yẹn kò kọ ikú kò kọ orí burúkú ó fẹ́ kí gbogbo nǹkan tóun ń rò sí Naomi yẹn ó fẹ́ kó jẹ́ tòun ó dẹ̀ dìdàn ló gbọ́dọ̀ jẹ́ tòun torí kò sí nǹkan tọ́mọ ọlọ́mọ ṣe fún ẹ Naomi bó ṣe wọ́n wà jẹ́jẹ́ tiẹ̀ ẹ̀yin lẹ ló ń tọ́ lẹ ló ń wá ó tún sọ fún pé kí ẹ kúkú let live o kí gbogbo àjọ live and let live and let live o kí gbogbo akúkú máa jọ máa gbé láàfin ká kúkú fún kí gbogbo torí àbí kábíyèsí tó fẹ́ gbogbo wa kò sọ pé ó ti sóhun kò sọ pé ó ti rẹ̀ o ẹ̀yin lẹ wà gírídì tẹ́ sọ pé nǹkan tọ́lọ́run fún yín pé kò jọ yín lójú kò tó yín àfi kẹ́ ṣí ọmọ ọlọ́mọ ń dì ìyẹn lọ́lọ́run ní fi gbà fún yín ìyẹn lọ́lọ́run máa fi farabalẹ̀ láti ṣe iṣẹ́ tí yín mọ́ṣẹ́ nǹkan bẹ ó lọ gbé pósí gbèsè abẹ̀bẹ̀ ìwọ ló ní o kì í ṣe Naomi o back to sender wọ́n ló mú picture Naomi sínú ẹ̀ picture tiẹ̀ ni Ọlọ́run ó ti pààrọ̀ picture yẹn ẹ kàn ń wò pé picture Naomi picture títí ẹ̀ ló wà mí ẹkún ọ̀la ẹ̀ lẹ́ ń rí yẹn ẹkún ọ̀la Mariam lẹ́ ń rí yẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fáṣírí yẹn tútù a ní wọn ò lè rí ṣe wọn ò lè wàsàn sílẹ̀ nínú gbogbo nǹkan tó ń ṣe ayé wọn ti bàjẹ́ already ìyá onífá kudos to you o ìyá onífá ẹ ṣé o Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe o
torí Ọlọ́run tí Ọlọ́run ò bá fún yín ṣe kò sẹ́ni tó lè fún yín àfọlọ́run. Ọlọ́run ni olùṣọ́-àgùntàn gbogbo wa. Bẹ́ẹ̀ ni, ó ti ẹ̀ dá bẹ́ẹ̀. Àṣírí wọn ó túbọ̀ máa tú sí yín lọ́wọ́. Ọlọ́run ó túbọ̀ máa fi ìmọ̀ kún ìmọ̀ fún yín, ìyá onífá. Kábíyèsí wàá rí bá ti ṣe. Congratulations to kábíyèsí. Pé ẹ nírú ìyá onífá lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ bá mi share ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi like. Kẹ bá mi subscribe. Kẹ́dẹ̀ bá mi love. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. A máa ní ṣìṣe o. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa pátápátá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Naomi àti Naomi àtàwọn ọmọ ẹ̀ àti gbogbo tó wà níkàáwọ́ Naomi. Agbára Kristi, gbogbo wa kò sẹ́ni tó máa ṣubú dànù. Naomi tí gbogbo wa ń gbàdúrà fún, tí gbogbo wa dẹ̀ tẹ̀lé lẹ́yìn. Ọlọ́run ọba ìyè tó ń gbé níjà kẹ́rù òbó níjà kó túbọ̀ máa gbé gbogbo wa níjà. Ó dẹ̀ gbé Naomi níjà. Up Jesus, up power. Ẹ ṣé gan ni, ẹ̀yin èèyàn wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Adùn ló ń gbẹ̀yìn ewúro, adùn la máa fi gbẹ̀yìn ilé ayé wa. Ojú wa la fi máa rí èrè àwọn èèyàn búburú. Bíbélì sọ pé ó ní ẹgbẹ̀rún yóò máa ṣubú láàpọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì wa. Ó ní ṣùgbọ́n kínkínní kan kì yóò dẹnu ọ̀nà wa. Ó ní kìkì ojú wa la fi máa rí èrè àwọn èèyàn búburú. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Lágbára Kristi, àánú Ọlọ́run, oore ọ̀fẹ́, àjẹǹjẹ tó lọ́wọ́ bá gbà pẹ̀lú wa. Ọdún ayọ̀ ta fẹ́ ṣe, ọdún náà á bá wa láyé, bá wa láàyè. Àárẹ̀ ikú kọjá bọ́ sínú ìyè. Títí láéláyọ̀, ọdún náà ayọ̀ la ó fi ṣe. Àárẹ̀ ọdún tuntun, gbogbo wa náà pátápátá la máa rọ́dún tuntun tó ń bọ̀ láyé àtàlàáfíà. Amen, Jesus name. Ẹ ṣé o. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye. God bless you.